Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi a kú dédé àsìkò yìí. Oòduà á gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùà. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin náà ń mọ̀ bó ṣe ń lọ lónìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ bó ṣe ń lọ, a máa já yín sí. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Ìgbòho Òòṣà wọ́n bẹ nílùú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi pe àwọn èèyàn wọlé ká lè jọ sọ̀rọ̀ nípa kí ló gbé olóyè ọmọ Adéyẹmọ, kí ló gbé wọn lọ ìlú Ọ̀yọ́ láti lọ rí bàbá wa Aláàfin Ọ̀yọ́. Orí ètò yìí láti máa ṣàlàyé gbogbo bí nǹkan ṣe lọ àti bí nǹkan tún ṣe fẹ́ jẹ́. Ẹ̀yin èèyàn wa, orí ìkànnì Àrólé Baba 1010 TV lẹ́wà. Ẹ bá mi gbé tò yìí, ẹ bá mi gbé sáré, ẹ bá mi ṣíà ẹ̀ káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá nílé àti lókè òkun. Ẹ̀yin èèyàn wa, ẹ já sáré play national anthem wa pápápá ká lè fi wọ inú ètò wa yìí lọ ní kíákíá, ká lè fi wọ́ lọ. Oòduà á gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ bá mi máa Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà. mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá jákèjádò àgbáláyé. Èmi ọmọ yín náà ni àbúrò yín tí ẹ mọ̀ bí ẹni mowó, Àrólé Baba 1010, Olúmike Ọbalọ́lá JP, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà, ìránṣẹ́ Olódùmarè. Ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín, a kú oríire tòní, a kú oríire, a kú oríire, a kú oríire gbogbo ọmọ aládé, gbogbo ọmọ Yorùbá nation nílé àti lókè òkun, gbogbo yín ni mo kí, a kú oríire o. Oríire náà á bá wa kalẹ̀. Ẹ̀yin èèyàn wa, fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò pé kí ló ń ṣẹlẹ̀, bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá wa olóyè ọmọ Adéyẹmọ, Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní, akọni ọkùnrin nì tí gbogbo àgbáyé pariwo, tí gbogbo àgbáyé tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀, ọkùnrin tó dìde
nígbà tí ojú pọ́n ilẹ̀ Yorùbá tó dìde wípé akọni lòun, òun ṣetán láti kọ̀yà fún ìran òun. Ọmọ Adéyẹmọ ńlẹ́ o, akíọ ní òwúrọ̀ yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ bá dákun dábọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa, gẹ́gẹ́ bí ìṣe wa, kẹ́ ẹ bá mi gbétò yìí, kẹ́ ẹ bá mi gbé rìnrìn àjò, nítorí pé ọ̀rọ̀ ń bẹ tí a ó tún jọ yànnàná fún ara wa lónìí. Ọ̀rọ̀ ń bẹ tí ó jábọ́, tí ó bọ́ lẹ́nu èmi Àrólé, ọmọ bàbá 1010, ọmọ Olúmọ ẹ̀kọ́ Balọ́lá JP. Ẹ̀yin olólùfẹ́ mi, ó dàbí àlá, ó ń dàbí eré, ó ń dàbí àwàdà. Ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ìgbà tán pé wọ́n jí wa pẹ́pẹ́pẹ́. Ṣé ojú oorun ni mo wà ní? Ṣé mò ń lálàá ni àbí mo wà lójú ayé? Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ jẹ́ kó yé yín pé ojú ayé lẹ́wà o, ẹ sì lójú àlá rárá. Yorùbá nation ó ń kanlẹ̀kùn kókóókó, ó ń kanlẹ̀kùn kọ́kọ́ọ́kọ́, láti wípé kí oníkálukú wa ká jáde síta láti dìmọ́ Yorùbá nation tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, lẹ́ẹ̀kan sí mo kí yín, ẹ kú dédé àsìkò yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, Ìgbòho Òòṣà, bàbá owó, bàbá dámì, ó ń bẹ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wọ ìlú Ọ̀yọ́ kàsàgbà. Bó ṣe ń lọ náà la máa fi wọ̀nyí o. Tí Ìgbòho Òòṣà bó ṣe wọ ilé yẹn, màá wá sọ ohun tí bàbá wa yìí tó wá ṣe ní ilẹ̀ kóòtù, ní ilẹ̀ káàárọ̀ òjíire wa tí í ṣe ilẹ̀ Ìbàdàn, tí í ṣe bó ṣe wọlé. Ẹja sáré wò ó, ẹja sáré jọ wò ó bí olóyè Ìgbòho Òòṣà ẹkùn pápápá. Ẹja sáré jọ wò ó pápápá bí bàbá wa yìí ṣe wọlé sílùú Ìbàdàn. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share ètò yìí. Ọ̀rọ̀ máa bọ́, a ó sọ̀rọ̀ lónìí, a bára wa sọ̀rọ̀ lónìí. Badami, live and direct. Confirm. Ọjọ́ Aláàfin. Live and direct. Live and direct. No be for mouth, no be mouth. No be mouth, live and direct. Live and direct. See Mayor. See. Live and direct. Live and direct. Confirm. Sí àwọn àgbàgbà jọjọ, àwọn àgbàgbà jọjọ. No going back. No going back. Hello. Ṣé ẹ lè ó lù mí ìbáfẹ́ tí bá mi ṣe láìpẹ́?
Hello. Okay. Ṣé ẹ lè ṣé okay ṣé mo lè fún yín ní access ẹ bá mi bí àwọn ọmọ bàbá ṣe ṣé mo lè fún yín ní Igbo Òòṣà live and direct lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn mi live and direct lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí o bó ṣe ń lọ rèé lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbàdàn nílùú Ọ̀yọ́ bó ṣe ń lọ rèé lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀yọ́ ẹ̀yin èèyàn mi Igbo Òòṣà ti wọlé ilẹ̀ Ìbàdàn ilẹ̀ Ọ̀yọ́ ó mì tìtìtì lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi kí ni ẹ kọjá sáré bára wa sọ̀rọ̀ ká ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni Igbo Òòṣà kí ni bàbá wa ṣe nílùú Ọ̀yọ́ Igbo Òòṣà wá kí Aláàfin Ọ̀yọ́ wípé wọ́n kú wọ́n káàbọ̀ sí orí àpèrè bàbá ńlá bàbá wọn bẹ́ẹ̀ náà ni Igbo Òòṣà wá kí wọn fún ti ọjọ́ ìbí wọn tí bàbá ṣẹ̀ ṣe kọjá bẹ́ẹ̀ náà ni Igbo Òòṣà wá fi ikùn lukùn láti bá ọba Aláàfin Ọ̀yọ́ igbákejì òrìṣà láti bá wọn sọ̀rọ̀ láti bá wọn dámọ̀ràn nípa ètò ààbò ní ilẹ̀ kóòtù òjíire tó mẹ́hẹ àti látàrí bí bí ebi ṣe ń pa àwọn ènìyàn àti àwọn nǹkan mìíràn tí a lè fẹnu sọ ní orí ìkànnì yìí ṣùgbọ́n tó tún yá tó tún pẹ́ tó bá tún yá tí ẹ̀ tún máa gbọ́ nígbà tí àwọn yẹn tó bá tún ṣe tí gbogbo ẹ̀ tó jọra wọn bá ṣe fẹ́ so Igbo Òòṣà balẹ̀ gbẹ̀ sílùú Ọ̀yọ́ lónìí láti kí bàbá wa ọba Ọ̀wọ́adé kú oríire ayẹyẹ ìgbadé àti ìjòkó sí orí àpèrè àwọn baba ńlá baba wọn òun ní Igbo Òòṣà òun ló wá ṣe lónìí ẹ jẹ́ kí n máa fún yín kẹ́ máa wò bó ṣe ń lọ ẹ jẹ́ kí n máa jẹ́ kẹ́ wò bó ṣe ń lọ so ẹ kàn máa wò bó ṣe ń lọ bẹ́yẹn kí n lè bá yín sọ̀rọ̀ kẹ́ lè mọ nǹkan tẹ́ ẹ̀ ń wò kó lè yé yín so fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ṣẹ̀ wọlé Igbo Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní bàbá ti wà ní ìlú Ọ̀yọ́ kí ni bàbá wa ṣe nílùú Ọ̀yọ́ bàbá wa kí Aláàfin
tìlú Ọ̀yọ́ kú oríire Orígbadé àti ìjòkó sí àpèrè àwọn baba ńlá baba wọn. Bẹ́ẹ̀ náà ni Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní wọ́n wá bá bàbá sọ̀rọ̀ nípa ètò ààbò tó mẹ́hẹ ní South West ní ilẹ̀ káàárọ̀ òjíire wa. Òun ni bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ wá ṣe wá bá ọba sọ àti àwọn nǹkan mìíràn tí ò dára mọ́ tó jẹ́ pé ó ń ṣekú pa àwọn ọmọ aládé tó jẹ́ pé ilẹ̀ ọmọ aládé tí wá fẹ́ dàtàjòjì. Gbogbo nǹkan wọ̀nyí ó ń bẹ lára nǹkan tí bàbá wa olóyè wá bá ọba Ọ̀wọ́ Adé sọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ipò bàbá yìí láwùjọ àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá. Tí a bá ti sọ̀rọ̀ nípa Yorùbá ti wá tí a pè ní Ọọ̀ni of Ifẹ̀, ìtọ́ tún jẹ́ kó yé wa pẹ̀lú agbára tí Aláàfin Ọ̀yọ́ tún ní pé lẹ́yìn bàbá yìí Aláàfin Ọ̀yọ́ ló tún kù tí gbogbo wa tún máa ṣe kíni tí a tún máa gbà pé so àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn wa bàbá Olóyè Ọmọ Adéyẹmọ ṣé bí ẹ̀yin náà mọ̀ wípé ohun tó bá ti jẹ́ ti ìrọ̀rùn bó ṣe láìfù lẹ́ ń wò yìí o, eléyìí ò ṣe fídíò tó ti pẹ́ o, láìfù lélẹ́yìí tẹ́ ń wò yìí o, kì í ṣe nǹkan tó pẹ́, bó ṣe ń lọ lẹ́ ń wò yìí o, bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀yọ́ lẹ́ ń wò yìí. Now ṣé mọ̀ pé bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní, ẹ̀yin náà mọ̀ nǹkan tí bàbá wa gbé lọ́wọ́ wípé ohun tó bá ti jẹ́ ààbò tó bá ti lè dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ọmọ aládé, òun ni bàbá wa Májàsọ́lá ń ṣiṣẹ́ fún, òun ló ń jà á fún ní gbogbo ọjọ́ ayé wọn, òun ni wọ́n dúró fún. So gbogbo bí gbogbo nǹkan ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá kò tẹ́ bàbá lọ́rùn. Ẹ̀yin èèyàn wa kò lè kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe gbogbo ẹ̀ la máa gbé jáde lónìí. Ẹ̀yin kan lè máa wò pé bẹ̀tì bàbá sọ pé bàbá sọ pé àwọn ò lè wọlé. Ẹ̀yin ọmọ Yorùbá bàbá ti wọlé nítorí wa, nítorí ìlọsíwájú ilẹ̀ Yorùbá, nítorí pé kí ìran ọmọ aládé lè bọ́ lóko ẹrú, nítorí pé kí ebi ọ̀gbàgbà fọ́ mẹ́kẹ́ lè dáwọ́ dúró àti ètò ààbò tó mẹ́hẹ kó ba lè dáwọ́ dúró. Ó ní bàbá wa ṣe wọlé o, kì í ṣe wípé bóyá bàbá ti lè ṣe bó ṣe wù wọ́n, bẹ̀tẹ̀ akọni màmá jẹ́. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọkùnrin yìí kì í ṣe pé bóyá ó ṣẹ̀, kò ṣẹ̀ ẹnikẹ́ni. A dẹ̀ gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí pé àwọn àgbààgbà kan wọ́n kóra wọn jọ tí wọ́n lọ sọ́dọ̀ Tinubu láwọn olóṣèlú pé kí wọ́n àrẹ́sì Olóyè Ọmọ Adéyẹmọ. A gbọ́ pé bàbá yìí lé wọn bí ajá, ó lé wọn bí ìgbẹ́ pé ẹ kúrò wájú mi, ẹni tẹ́ ẹni ká mú ìkí ló ṣe, ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀. A gbọ́ ni o wípé Tinubu ó ṣe tó bá tẹ̀ jẹ́ pé ẹyọ kan yìí náà ló ṣe fún wa, kó fi Ọmọ Adéyẹmọ lọ́rùn lẹ̀, kó jẹ́ kí bàbá lè máa wọlé jáde ṣòun tó bá fẹ́ láti dáàbò bò wá ní ilẹ̀ Yorùbá. Èmi mọ̀ wípé dídé tí Ọmọ Adéyẹmọ dé báyìí gbogbo ó ti yé yìí, ẹ má jà fẹnu sọ gbogbo ọ̀rọ̀ tán, torí kì í ṣe nǹkan tí bàbá bá wá nìyẹn, ṣùgbọ́n a mọ̀ pé àwọn ará bí wọ́n máa pa lọ́lọ́ báyìí torí pé Ológìní ti tàjòdé o, eléyìí tí ẹ̀ ju Ológìní lọ Kìnìún ti tàjòdé o. Gbogbo àwọn ẹran wẹ́wẹ̀wẹ́ kí gbogbo wọn máa ṣe kíni, kọ́ máa sálùgbó, kọ́ máa farapamọ́. Ó ti yé kí gbogbo wọn máa farapamọ́ ni. So a mọ̀ pé dídé tí bàbá wọlé báyìí lẹ́nu ọjọ́ bíi mẹ́rin báyìí Tinubu ro àwọn ará bí gbogbo wọn tó wà ibi tó bá wà báyìí wọ́n máa forí mù ni, wọ́n máa ó jẹ́ lọ sápamọ́, Ìgbòho bá ti wọlé torí wọ́n mọ̀ pé tí akọni bá ti lè mú tó wọlé àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ akọni náà ló wọlé yẹn. So adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Gbogbo tí bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ
tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́, kí Olódùmarè ọba kó jẹ́ kí gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ, kó jẹ́ kí gbogbo ẹ̀ kó bọ́ sí ìmúṣẹ. Àdúrà tá a máa gbà nìyẹn o, ẹ̀yin ọba aládé. Kíkọ́ ṣe pé báyá kákọ̀ wo fídíò tèmi yìí kákọ̀ wò lásán, bí kò ṣe pé ẹjẹ́ á máa gbàdúrà wípé ìwọ Ọlọ́run Elédùmarè, ohun tí ọmọ Adéyẹmọ wá ṣe nílùú Ọ̀yọ́ dákun dábọ̀ jẹ́ kó yọrí sí ire. Torí pé àwọn ìpàdé yìí kì í ṣe léè tó máa gbé fídíò lé lórí, kì í ṣe léè tí wọ́n máa gbé fídíò síwájú ẹ̀ pé fídíò lélẹ́yìí ẹ máa wò ó. So àwọn ìpàdé ìdákọ́ńkọ́ ni, ṣùgbọ́n ohun tí a gbọ́ tí bàbá torí ẹ̀ land òun ni wípé bàbá wá kí Aláàfin Ọ̀yọ́ kú oríire ìgbádé wọn. Bẹ́ẹ̀ ni bàbá tún wá bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ipò wọn ní ilẹ̀ Kóòtù Òjíire nípa ètò ààbò tó mẹ́hẹ ní ilẹ̀ wa. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ ìjọba nìkan ò lè dá ṣe é? Mélòó níjọba fẹ́ ṣe ń bẹ̀? Mélòó níjọba fẹ́ ṣe ń bẹ̀? Ìjọba ń gbìyànjú tiwọn láyè tiwọn gẹ́gẹ́ bó ṣe máa ń sọ ọ́, gẹ́gẹ́ bí àwa náà ṣe máa sọ ìjọba ń gbìyànjú tiwọn, ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe. So ibẹ̀ ìyẹn la fẹ́ sọ̀rọ̀ lé lórí ń sìn. Ìyẹn la máa lò ó sí pé ìjọba ò lè dá ṣe é torí pé ìjọba òun ti wà tipẹ́. Tí àwọn ará abídẹ̀ ń ṣe àwọn èèyàn wa léṣe, wọ́n tún wá ẹpẹ̀lẹ́ òun wá bá wa kẹ́dùn wá tún lọ, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn yẹn a tún máa rí i pé irú ẹ̀ tún máa rìpíìtì ara ẹ̀ lẹ́ẹ̀mejìlá. So ó ti fi hàn wá pé ìjọba ò lè dá nìkan ṣe nǹkan tó wà ńlẹ̀ yìí, àfi kí àwa yìí náà ká fọwọ́sowọ́pọ̀ láti ràn wọ́n lọ́wọ́. Irú eléyìí òun ló jáde lónìí tí bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ ní ó dáa nígbà tó ti rí bí eléyìí a lè máa wòran, jẹ́ àtúnjọ sọ̀rọ̀ ká túnjọ bá ọba aládé ilẹ̀ Kóòtù Òjíire ká bá wọn sọ̀rọ̀ lórí ètò ààbò yìí, àti bí ebi ọ̀gbàgbà fọwọ́ mẹ́kẹ́ ṣe ń pa àwọn èèyàn wa. Ní pàtàkì àwọn àgbẹ̀ ò lè lọ oko, àwọn àgbẹ̀ ò lè rodò, ẹ̀yin èèyàn wa. So gbogbo nǹkan wọ̀nyí ni Olóyè Ọmọ Adéyẹmọ ló bá wá, kì í tí ì ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation, no, lórí ọ̀rọ̀ Yorùbá, bí ilẹ̀ Yorùbá ṣe máa ní ìtẹ̀síwájú, òun ni bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ bá wá. Yorùbá nation wa ó sì ń tẹ̀síwájú, ṣùgbọ́n ohun tí bàbá bá wá ni mo sọ fún yín yẹn, fún ààbò wa, ìlọsíwájú orílẹ̀-èdè Yorùbá. So mo ní kí n ṣàlàyé fún ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wọlé láti wo pé kí ló ń ṣẹlẹ̀, ohun tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn. So bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá ti wà ní wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ọ̀yọ́, ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin èèyàn wa ó yá ẹ gbóhùn sókè. Hello, ṣe fẹ́ dá sétò ni? Mo wà program bàbá. Ó dà máa bá yín sọ̀rọ̀ létà tí bá ṣe tán. Ẹ take care. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́, today is February 22, July 22, mistake, July 22, 2025, July 22, 2025. 2025, thank you my brother. Ẹ ti rí nípa àwọn èèyàn jáde kílẹ̀ Yorùbá ó lè rọrùn. Àwọn èèyàn jáde fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Ètò ààbò ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. We cannot going back. A ò fẹ́ ajínigbé nílẹ̀ wa mọ́. A ò fẹ́ ìpànìyàn nílẹ̀ wa mọ́. A fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rọrùn. Kó rọrùn fọ́mọdé, kó rọrùn fàgbà. Sí à ń yẹ. Ẹ bá a share, ẹ bá a share, ẹ bá a share. Kí ẹni tó wà nílé kó mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ share. Àyè wà láti sọ èròǹgbà yín ní abẹ́ comment. Save for Yoruba land, we cannot going back.
Koiki Media bring the world closer to your doorstep. Bàbá ń gbọ́, bàbá ń kí àṣẹ o. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ bá wa share, ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ fà. We want security of Yoruba land. We want security of Yoruba land. Báwo ni ètò ààbò fún ilẹ̀ Yorùbá? Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí ẹ̀yin ọmọ aládé bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò Koiki Media bring the world closer to your doorstep. No going back. Ẹ ṣe bọ̀ ẹ bá mi share ẹ̀. Koiki Media bring the world closer to your doorstep. Today is July 22, 2025. A fẹ́ ètò ààbò nílẹ̀ Yorùbá. Báwo ni ètò ààbò ní ilẹ̀ Yorùbá? Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. We want security of Yoruba land. All say God bless Yoruba land. Ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá la fẹ́. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá òun la fẹ́. All say God bless Yoruba land. Báwo ni ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá? We want security for Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. We want security of Yoruba land. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá. Ẹ máa lọ direct
Yes, sir. sí ọ̀dọ̀ sí ilé ọba Ọ̀yọ́ ní kẹ́ máa béèrè Aláàfin sí ọ̀dọ̀ Aláàfin We want security of Yoruba land. ní palace Ọ̀yọ́. A fẹ́ ìrọ̀rùn ní ilẹ̀ Yorùbá. Yoruba land no going back for freedom. Baba. We want security of Yoruba land. Ètò ààbò tó péye nílẹ̀ Yorùbá. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ìrọ̀rùn la wá fẹ́ nílẹ̀ Yorùbá o. Ìrọ̀rùn la fẹ́. Bódìjà. Báwo ni ètò ààbò ṣe fẹ́ dára nílẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo yín la kí. A ní wá yín tì. Ìgbà tílẹ̀ Yorùbá ò bá dáa, wọn ò ní fi yín ṣàwátì. Ẹ lè comment, ẹ lè sọ èròǹgbà ọkàn yín. Safe of Yoruba land, we cannot going back. Ẹ jí ẹ má sùn. A ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o.
àwa ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o. We want ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ètò ààbò nílẹ̀ Yorùbá tó péye pátá. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Èmi gan like yín kó ń bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ Yorùbá land gan wà ṣe ti gbọ́ báyìí. You dey see it. See it. Àwọn ẹ̀yin yẹn wa mo kí gbogbo wa pátápátá wípé a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé mo kí yín lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Ìgbòho Òòṣà àti brọ́dà wa Ọláyọmí Kóìkì the White Lion of Yorùbá land wọ́n ń bẹ nílùú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bàbá wa Ọláyọmí Kóìkì ń bẹ pẹ̀lú bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní gẹ́gẹ́ bí a ṣe sọ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń wọlé tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa oníròyìn àrólé baba 1010 TV náà àwọn náà ti wà lójú ọ̀nà tí àwọn náà lọ sí ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti tún fún wa ní bí gbogbo nǹkan ṣe ń lọ ó tún máa rí wọn náà nígbà tí àwọn náà bá tún tí wọ́n bá tún gbé fídíò jáde ẹ tún máa rí wọn. So fún díẹ̀ yìí ẹ̀yin olólùfẹ́ wa gbogbo yín ni mo kí. So ohun tí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ tí wọ́n wá ṣe ní ilẹ̀ kóòtù òjìire ní ilẹ̀ káàárọ̀ òjìire òun ni mo tún ní kí n tún sọ fún ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní bàbá wa Ìgbòho Òòṣà àti brọ́dà wa Ọláyọmí Kóìkì wọ́n jọ wà ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìpàdé ìdákọ́ńkọ́ eléyìí tí bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà eléyìí tí ó fẹ́ bá Aláàfin Ọ̀yọ́ tí ó fẹ́ bá wọn ṣe lónìí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa báwo ni ètò ààbò tó mẹ́hẹ ní ilẹ̀ Yorùbá báwo ni ó ṣe máa rú gọ́gọ́ tí ètò ààbò tí ó máa wà ní ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóko á lè roko olódò á lè rodò ọlọ́jà á lè tajà pẹ̀lú ìrọ̀rùn ẹ̀yin tí ẹ bá ń rìn lálẹ́ ẹ lè rin ìrìn yín tí ò ní sí wípé bóyá èèyàn kan rèé èèyàn kan nìyẹn tí ó fẹ́ wá jí yín gbé tí ò ní sí yẹn tí ètò ààbò máa wà nínú igbó wa
tó máa wà ní ìgboro wa tó máa wà ní àdúgbò tí a bá wà òun ni olóyè ọmọ Adéyẹmọ òun leléyìí tí ó wá ṣe bẹ́yìn náà ti rí bí gbogbo nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí so nínú àwọn ìpàdé tí wọ́n fẹ́ ṣe yẹn lórí ọ̀rọ̀ oúnjẹ bí ò ṣe sí oúnjẹ nílùú tí ebi ń pa àwọn ènìyàn wa bàbá wa olóyè ọmọ Adéyẹmọ náà wọ́n dìde láti sọ ọ̀rọ̀ yìí ó wà lára àwọn nǹkan tí bàbá wa fi dìde láti bá Aláàfin Ọ̀yọ́ sọ ọ̀rọ̀ yìí tàbá sọ pé torí ẹ lè máa wò pé ṣebí ìjọba ló yẹ irọ́ ìjọba kọ́ ló yẹ kí wọ́n bá sọ torí ẹ lè máa wò pé ṣebí ìjọba ló yẹ kó lọ ọ̀dọ̀ Tinubu ló yẹ kó lọ ọ̀dọ̀ Tàmẹ̀dù ló yẹ kó lọ ṣùgbọ́n àwa mọ̀ wípé àwọn ọba wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe wù kó rí a ò fojú pa wọ́n rẹ́ torí pé àwọn gógógó ni wọ́n ní ilẹ̀ Yorùbá kì í ṣe olóṣèlú so àwọn yìí la gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ìdí nìyí tí olóyè ọmọ Adéyẹmọ fi gbéra pé ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ lòun fẹ́ lọ láti tún lọ fi ọ̀rọ̀ yìí tó bàbá létí wípé bí gbogbo nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá kò tẹ́ òun lọ́rùn ó kúra nǹkan tí ó jẹ́ kí òun dìde ní ọjọ́ kìíní àná tó fi pàdánù àwọn ènìyàn tí ó dẹ̀ ní pé gbogbo nǹkan tó ní náà òun tún fi ṣe ìtọrẹ fún gbogbo ọmọ kóòtù òjíire so àwọn nǹkan wọ̀nyí dẹ̀ rèé kò tí ì rí bí òun ṣe fẹ́ so fúdìí èyí a ó sì tún máa gbìyànjú sí gẹ́gẹ́ bí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ ṣe sọ so fúdìí èyí ẹ̀yin olólùfẹ́ mi màá fẹ́ kí gbogbo wa náà kí ẹ jẹ́ ká kún fún àdúrà nítorí pé olóyè ń gbìyànjú wọ́n ṣe gbogbo ìwọ̀n tí wọ́n lè ṣe fún àwọn ọmọ kóòtù òjíire kò sóhun méjì tá a lè fi dàbí pé a lè fi ran arákùnrin lọ́wọ́ a lè fowó ràn lọ́wọ́ o a lè fi gbogbo nǹkan tá a bá ní ká fi ràn lọ́wọ́ tá a mọ̀ pa lágbára ṣùgbọ́n eléyìí tó lágbára jù ń bẹ òun ni àdúrà ẹ̀yin abiyamọ ẹ dákun ẹ fọwọ́ gbá ọmú yín méjèèjì mú kẹ́ fi ṣàdúrà fún ọmọ Adéyẹmọ kẹ́dẹ̀ fi ṣàdúrà fún gbogbo àwa tí ẹ̀ rí tí à ń sọ̀rọ̀ tí à ń gbòòrò sáfẹ́fẹ́ tí à ń jàjàkadì yìí wípé kí ilẹ̀ wa kó lè bọ́ lóko ẹrú kó lè bọ́ lọ́wọ́ ìjọba fìyàjẹni kó lè bọ́ lọ́wọ́ àwọn Fúlàní àtọ̀húnrìnwá wá ṣekú pa àwọn ènìyàn kí ilẹ̀ yìí kó lè bọ́ lọ́wọ́ wọn ẹ bá wa gbàdúrà fún gbogbo tí olóyè ọmọ Adéyẹmọ tó lọ ṣe ní ìlú Ọ̀yọ́ lónìí wípé kó bọ́ sí rere kó yọrí sí dáadáa kó yọrí sí rere gbogbo èròǹgbà bàbá yìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí Olódùmarè ọba kó bá mú wá sí ìmúṣẹ ẹ jẹ́ ká gbà á ládùúrà o ẹ̀yin abiyamọ ẹ jẹ́ ká gbà á ládùúrà o ẹ̀yin ènìyàn mi nítorí pé gbogbo tó yẹ ká ṣe òun náà là ń ṣe lọ́sàn-án lóru a nílò àdúrà yín nínú ìrìn àjò tí à ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí kí ọba wa Èdùmàrè kó bá wa fi àṣẹ sí ètò ààbò nílẹ̀ Yorùbá gbogbo wa náà la mọ̀ nǹkan tí à ń dojúkọ olóko ò lè roko olódò rodò bẹ́ẹ̀ ni òun ló fà á tí bàbá wa fi gbéra láti lọ rí Aláàfin Ọ̀yọ́ torí pé tẹ bá lọ oko báyìí Fúlàní á ti dúró síbẹ̀ tá ti sá pamọ́ wọ́n fẹ́ pa yín ni so gbogbo nǹkan wọ̀nyí ni àṣetorí rẹ̀ dìde ni bàbá wa fi torí ẹ̀ dìde tó di èrò Ọ̀yọ́ lónìí so fún díẹ̀ yìí ẹ̀yin yọ wa tún bá wa máa wo bí ó tún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀já máa gbádùn ẹ̀. ìmọ́lẹ̀ ti dé ìmọ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá aṣíwájú ilẹ̀ Yorùbá ìmọ́lẹ̀. ẹ wo àwọn ògo ilẹ̀ Yorùbá. ìmọ́lẹ̀ 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 lọ́dọ̀ àwọn oṣù ẹ̀fọ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ní gbogbo ìmọ́lẹ̀. bá ti yẹ yára mọ́ ọlọ́dọ̀ ni ò jẹ́ ṣàlẹ̀ alọ́dọ̀ ni ò jẹ́.
No going back. We want to show security of Yoruba land. Ètò ààbò nílẹ̀ Yorùbá la fẹ́ o. Májàsọ́lá ti wà nílé. Bàbá wa Ìgbòho sà. Wọ́n ti wà nílé pẹ̀lú Aláàfin. Wọ́n dá mọ̀. Lójẹ̀ tí gbọ́ngàrà rògbìn ó ti lọ́wọ́. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ má sọ ìrètí nù. Ilẹ̀ Yorùbá sì máa dára. Ẹ̀yin ọmọ kóòtù òjíire a kú oríire sẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Yorùbá nation mo ní a kú oríire ẹ káàárọ̀ ẹ káàsán ẹ mà káalẹ́ o. Èmi ọmọ yín àrólé bàbá 1010 Olúmọ Ìkọba lọ́la JP ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè ilẹ̀ Odùduwà ìránṣẹ́ Olódùmarè yín ìránṣẹ́ onílẹ̀ yín ló ń kí yín a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé. A kú oríire bí gbogbo nǹkan ṣe ń lọ. Kò lè wọlé kò lè wọlé ó wọlé kò lè wọlé oríṣiríṣi nǹkan. Olóyè ọmọ Adéyẹmọ bàbá ń bẹ ní ilẹ̀ Yorùbá. Kóìkí akọni ọkùnrin bàbá náà ń bẹ ní ilẹ̀ Yorùbá pẹ̀lú Ìgbòho Òòṣà àti àwọn akọni mìíràn tí wọ́n bẹ pẹ̀lú olóyè ọmọ Adéyẹmọ ní ilẹ̀ ìlú Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ lónìí. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní àwọn èèyàn wa máa wò pé ṣé mò ń sùn ni ṣé mò ń lálàá ni ṣé àlá ni mò ń lá yìí ni àbí eléyìí ṣẹlẹ̀ lójú ayé. Ẹ ò lálàá o ó ń ṣẹlẹ̀ ni olóyè ọmọ Adéyẹmọ wọ́n bẹ nílùú Ọ̀yọ́. A dẹ̀ ń sọ fún yín ṣe rí lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe mọ̀ pé arákùnrin wa yìí ìyẹn bàbá wa yìí brọ́dà wa yìí bàbá gbé sórí ni o pé ó ti di dandan ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gba òmìnira kúrò lábẹ́ àwọn tó ń fìyà jẹ wá. Torí pé tí ò bá sí ti ìfìyàjẹ ni ìrẹ́nijẹ báwo ni àwọn atọ̀húnrìn wá ṣe máa wọlé máa pa wá ní ilẹ̀ bàbá wa tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó sọ̀rọ̀ lé lórí pé ẹ̀yin àjòjì yìí kí ló dé tí ẹ fi ń pa wá ní pakúpa tí ò sí. Ó ní olóyè ọmọ Adéyẹmọ ṣe dìde o gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí bàbá yìí bá gbogbo àwọn ọmọ Yorùbá jẹ́ torí bàbá yìí bá wa jẹ́jẹ́ ó bá wa jẹ́jẹ́ pé òun ò ní padà sẹ́yìn. Ṣé mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n kọlu ilé bàbá tí wọ́n kọlu ilé tí bàbá ń gbé nígbà tó dé July 3rd àbí ní July 1st July 2nd and 3rd nígbà tó di pé bàbá yìí ti kù bí ọjọ́ bíi méjì tí a fẹ́ lọ Èkó gbogbo àná la mọ̀ sí story yẹn tí wọ́n lọ dojú ìjà kọ wọ́n tí wọ́n pa wọ́n tí wọ́n pa àwọn èèyàn síbẹ̀ tí wọ́n fẹ́ pa ọmọ Adéyẹmọ. Ṣé mọ̀ pé nǹkan tí táwọn ará bí yẹn rí òun ló padà ń ṣẹlẹ̀ lénìí. Ohun tí wọ́n rí tó fi fẹ́ gbẹ̀mí lára ọmọ Adéyẹmọ òun ló padà ń ṣẹlẹ̀ lénìí. Kí ni wọ́n rí? Wọ́n rí wípé arákùnrin yìí òun ló máa la àwọn ènìyàn yìí lójú. Arákùnrin wa yìí òun ló máa tú
àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ nínú ìgbèkùn tá a fi wọ́n sí. Arákùnrin wa yìí òun ló máa jẹ́ kí àwọn ènìyàn tí a ti dè yìí ló máa jẹ́ kí ìdè wọn ó tú. Wọ́n pa kiri mọ́ra, wọ́n ní dandan ni àwọn fẹ́ gbẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n Elédùmarè tó ti rí ọjọ́ tòní, tó ti rí nírìí wípé ìlànà tí òun là sílẹ̀ òun ni ọ̀rọ̀ Yorùbá nation yìí, láti wípé kí àwa ọmọ aládé ká fi ráyè lè escape ikú òjijì tí àwọn ènìyàn ń dojúkọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé ó ti fún àwọn olórí yìí ní so many chances láti wípé kí wọ́n lè ronúpìwàdà, láti wípé kí wọ́n lè change, láti wípé kí wọ́n lè tú èrò wọn pa lórí ìfìyàjẹni, lórí ìṣekúpani àwọn bandit àti àwọn nǹkan mìíràn tá a tún lè fẹnu sọ tó ẹ pé ó ń ṣekú pa àwọn èèyàn wa ní ilẹ̀ kóòtù òjìrè ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n ọkàn àwọn aráabí ti ṣẹlẹ̀, ọkàn wọn ti ṣẹlẹ̀ láti lè ṣe àwọn nǹkan tí à ń fẹ́ wọ̀nyí, láti lè jẹ́ kárẹ́tò ààbò. Wọn ò gbọ́rọ̀ sẹ́nu Ọlọ́run ọba, tí wọn ni wọ́n ń ṣe ìfẹ́ inú wọn ni wọ́n ń ṣe. So òun ni Olódùmarè ṣe wá wò pé kí lòun lè ṣe. Òun ló ṣe rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo ni tí í ṣe bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ, láti lè mú kí àwọn ènìyàn, láti kó wa kúrò ní oko ẹrú, láti kó wa kúrò nínú ìjàmbá àti ìpayín keke tí ìran ọmọ aládé tí wọ́n dojúkọ lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ní agbára yìí lọ́wọ́, wọ́n ṣe agbára yìí lò. Òun l'Olódùmarè ṣe gbé olóyè dìde. And then bàbá yìí lẹ́nu ìgbà tí wọ́n bà gbogbo dúkìá tí wọ́n rí pé dìmánà yìí tún padà escape mú wọn lọ́wọ́. Ẹ má gbàgbé pé wọ́n tún lọ ká bàbá yìí mọ́ Benin Republic òun gbà tí wọ́n mú sọ́hùn. Wọ́n tún lọ ká mọ́bẹ̀ pé wá arákùnrin yìí sọ pé ò ṣe mọ́sẹ̀. Tó o bá ti lè la ẹnu ẹ pé ò ṣe mọ́, ètò ààbò tó lóò fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá yẹn tó lóò ṣe mọ́, bí Yorùbá ṣe sọ pé ò ṣe fẹ́ ní ìgbáyé gbádùn tí òun wáyé sọ pé ò ṣe mọ́, gbogbo nǹkan tó o bá ń fẹ́ òun làwa máa fún ẹ. Bàbá tiẹ̀ sọ lọ́rọ̀ ẹ̀ pé wọ́n gbé ṣẹ́ẹ̀kì lásán òun lójú, wọn ní kó kọ iye tóun bá fẹ́ nílé ayé òun kó kọ síbẹ̀. Pé kékeré tún nìyẹn o, tí wọ́n bá tún gbé òun lọ sí Àbújá lọ bá Buhari, ìyẹn fake Buhari tó ń gbé síbẹ̀, pé èyí tó bá tún fẹ́ ni wọ́n máa ṣe fún. Bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé bàbá sọ pé kò sí tó jọ ọ́, pé ètò ààbò àwọn èèyàn ń jọ ń lógún. At least ẹ̀yin ìjọba bá bàá kù, àwa yìí náà lè dìde, ṣe báwa la gbé yín débẹ̀. Ẹni ká dìbò a dìbò fún yín, ẹ wọlé, àwa yìí la gbé yín síbẹ̀. Láìsí àwa yìí ẹ lè dé orí ipò. Ká tẹ̀ gbà pé lọ́wọ́ tá a wá wà ìbáyìí wọn ò fi bò wọlé mọ́. Lójú tí wọ́n á ṣe pé wọn ò lè fẹnu ara wọn sọ pé àwọn ṣe ètò ìdìbò yẹn láyé ara tí wọ́n ní. Àwọn aráàlú náà sì máa dárúkọ pé ó gbé wọn síbẹ̀. Ọmọ Adéyẹmọ yarí. Ṣùgbọ́n lọ́jọ́ tòní báyìí, ẹ̀yin náà rí bí gbogbo nǹkan ṣe ń lọ. Olódùmarè dá ẹ̀mí ẹ̀ sí, látàrí pé bàbá yìí fi inú kan ọkàn kan ó fi ṣe nǹkan tó ń ṣe. Ẹ wá wò lénìí, àwọn tí wọ́n tiẹ̀ dúró nídúró pé alágbára ni wá, a ò rí wọn. Nínú wọn sọ wípé tá a bá jáde wọ́n máa táàgì wọn pé kinní ni wọ́n máa lé wọn kiri. Obìnrin bẹ, wọ́n ní aya rọ̀gbàrọ̀gbà lọ́ọ̀dẹ̀, so wọn ò fẹ́ máa sá kiri bíi ti Olóyè Ọmọ Adéyẹmọ tí wọ́n ń lé kiri. Wọ́n lówó ní bank account, wọn ò fẹ́ kán gbẹ́sẹ̀ lé bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ti Olóyè Ọmọ Adéyẹmọ. Wọ́n ní iléeṣẹ́ káàkiri, wọn ò fẹ́ kán gbẹ́sẹ̀ lé bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé tọmọ Adéyẹmọ. A ò rí wọn, pẹ̀lú bí ojú ṣe pọ́n ilẹ̀ Yorùbá tó, a ò rí wọn o, wọ́n forí mù ni. Kọjá ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́, ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. So kí là ń sọ, kí ni mo torí ẹ̀ ń sọ gbogbo nǹkan tí mo sọ yìí? Mo ní adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé Ọlọ́run dá ẹ̀mí bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ, ó dá ẹ̀mí wọn sí dọjọ́ tòní. Ìlérí tí Olódùmarè ṣe tó ní fún wa, Ọlọ́run ó gba ara Olóyè Ọmọ Adéyẹmọ, ó mú ṣẹ lọ́wọ́lọ́wọ́. Olóyè Ọmọ Adéyẹmọ lẹ̀ ń wò yìí, ìlú Ọ̀yọ́ ni wọ́n wà. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ báyìí, wọ́n wà lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Ìpàdé ń lọ lọ́wọ́ pẹ̀lú brọ́dà wa Koiki Media.
àwọn náà ń bẹ nínú ààfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìpàdé ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò ààbò. Gbogbo nǹkan tí wọ́n lé olóyè ọmọ Adéyẹmọ sí tó fẹ́ gbẹ̀mí ẹ̀ sí, òun ló padà ń ṣẹlẹ̀ lénìí. Olódùmarè padà ń gbé iṣẹ́ yẹn jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Òun ló jẹ́ kí ọkàn èmi Àrólé ó balẹ̀ pé ìrìn àjò tí mò ń rìn yìí, ìrìn àjò òtítọ́ àti òdodo ni. Òun ló jẹ́ kọ́kàn mi balẹ̀ tí mo pé ọjọ́ kan máa jọ́kan sẹ́ẹ̀, agogo máa lù wípé orílẹ̀-èdè Yorùbá ti bọ́ sí. Nítorí pé Olódùmarè ló kó ọmọ Adéyẹmọ yọ. Ọlọ́run kó yọ. Wọ́n láwọn kan kóra wọn jọ wọ́n lọ sọ́dọ̀ Tinubu pé kán rí arrest olóyè. Wọ́n ní Tinubu lé wọn bí ajá, ó lé wọn bí ewúrẹ́ ni. Pé kí ló ṣe? Kí ni ẹkọ̀ mú ẹ̀sùn ẹ̀kọ́ wá? Kí ló ṣe pàtó? Ẹ̀yin ènìyàn mi, màá fẹ́ kí èmi àti yín ká máa gbàdúrà lójoojúmọ́ fún ìrìn àjò Yorùbá nation yìí, nítorí pé Ọlọ́run ló ní í. Kì í ṣe oríṣiríṣi kan ló lè ṣẹlẹ̀ nú ẹ̀. Onítìrí dé, Ọlọ́run gbé ṣubú, ó lulẹ̀, ó fàyà wọ́lẹ̀, ó fẹnu gbálẹ̀. Nínú ìrìn àjò yìí náà ni ó. Ẹ wò gbà tó dé, ẹ wò gbogbo iṣẹ́ tó ṣe, ẹ wò gbogbo nǹkan bó ṣe rí, bó ṣe gbàṣàwo. Ṣùgbọ́n lọ́jọ́ tòní kọ́, Ọlọ́run fẹ̀yìn ẹ̀ bẹ́lẹ̀. Bẹ́ẹ̀ àwọn ọ̀dàlẹ̀ káàkiri gbogbo gúrùpù kiri. Wọ́n tún ṣe débi pé wọ́n tún yan DSS káàkiri ìkànnì kó máa mọ́nítọ̀ wa, kó máa ṣe gbogbo ẹ̀ náà òfo ni wọ́n padà bá ń bẹ̀ ọjọ́ kejì ọjà. Ṣé eléyìí ò tọ́pẹ́ fèmí àti ẹ? Ta ló fẹ́ dìde bí olóyè ọmọ Adéyẹmọ ṣe dìde lénìí nílẹ̀ Yorùbá? Ta ló fẹ́ dìde? Ìyẹn sọ̀rọ̀ ó ní tóun bá jáde nígbà tó tẹ̀ mo tún gbọ́ ohun ẹ̀ kan. Ó tún sọ fún èèyàn pé ẹni tó sọ̀rọ̀ yẹn fún ló tún jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ yẹn. Ó ní tóun bá lọ nú igbó lọ máa pa àwọn màálùú nínú igbó. Ó ní ṣé mi mọ̀ pé bígbà tó pé wọ́n pa ọba aládé nílẹ̀ Yorùbá ni, pé torí pé most of màálùú tá à ń rí tó ń jẹko tó ń jẹ kínní yẹn pé àwọn ọba ló ní. So ìbéèrè mi wá ni wípé láti ìgbà tí ẹ ti wá ń sọ bẹ́ẹ̀, ó di ọba mélòó tó jáde síta sí gbangba pé bẹ́ẹ̀ ni o, màálùú tí wọ́n fi ń joko àwa la ní? Ọba mélòó ló sọ ọ́? Níbi àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ mọ̀ pé arákùnrin ó kàn ń dagbádá bolẹ̀ kiri ní àní dárúkọ. Ó kàn ń dagbádá funfun bolẹ̀ kiri ní. Kò sí kankan tó fẹ́ ṣe fún wa. Ó ní tóun bá lọ nú igbó, tóun bá lọ ń pa àwọn màálùú, ó ní bígbà tó pé òun pa ọba ni. Ó ní torí pé gbogbo màálùú tó ń jẹ kó pé ọba ló ní wọ́n. Mo wá jókòó, mo wá rò pé òkè, láti ọjọ́ tí gbogbo wa ti sọ pé àwọn ọba ló ní màálùú ilẹ̀ Yorùbá, ó di ọba mélòó tó wá sórí ayélujára? Most of them wọn ló lo TikTok now. Most of them wọn ló gbójú jáde lórí Facebook now. Ó di ọba mélòó tó tiẹ̀ jáde pé èmi ni mo ní màálùú o? So that means to say gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọba ló ní màálùú tó fi jẹko, irọ́lẹ̀ pamọ́ba. Ẹ parọ́ mọ́ba ní. Fúlàní ló ní gbogbo ẹ̀. And then mo wá rí nírí pé àìfẹ́ dìde sí ìran ọmọ aládé ni. Èrò gbáà, èrò kùtù pẹ́bẹ́ ló wà ń bẹ̀. Fúlàní ló ní wọ́n. Because kò sí ọba tó jáde pé òun lòun ní màálùú. Látọjọ́ ta ti ń pariwo pé ọba ló ní, ọba mélòó ló jáde? Ó tún yá. Wọ́n tún sọ wípé àwọn ọba àwọn ló ní ńgbà tó tún ṣe, ẹ má bínú, nígbà tó tún ṣe, ẹ má bínú, ẹjọ́ mú bọ̀. So ńgbà tó tún ṣe, arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ó tún sọ nísọ wípé òun o tóun bá tún dìde láti lọ máa lé àwọn Fúlàní kiri àbí òun lọ ṣe kinní pé ìjọba tún máa táàgì òun as terrorist. Wọ́n máa táàgì òun fún terrorist. Now ẹ jọ̀ọ́, kí ló dé tí ìjọba fi máa táàgì as terrorist? Ẹ̀rù ń bà nìyẹn.
ó láya ó ní àwọn ìyàwó rọ̀gbàrọ̀gbà lọ́ọ̀dẹ̀ tó ń fọwọ́ pa. Ó ní ilé iṣẹ́ tí ò fẹ́ kí ìjọba gbẹ́sẹ̀ lé bíi tolóyè ọmọ Adéyẹmọ kọ́hún. Kò fẹ́ kó máa lé òun káàkiri bí wọ́n ṣe báwọn kan ṣe dìde pé ó yá o Tinubu o tó wá gbé olóyè o tí ìyẹn lé wọn pé kí lolóyè ṣe kí ló ṣe fún yín kí nìkan gan pàtó tó ṣe fún yín. So gbogbo nǹkan wọ̀nyí ni àwọn alágbára tá a dárúkọ yìí ni wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ tí a fẹ́ dárúkọ yìí torí a fẹ́ máa dárúkọ. Ẹ̀yin ènìyàn mi, kì í ṣe pé a fi ń yin olóyè ọmọ Adéyẹmọ bí kò ṣe pé a fi ń gbé ògo Ọlọ́run ga nínú ayé ilẹ̀ Yorùbá pé Ọlọ́run ò fi wá sílẹ̀. Kì í ṣe pé a fi ń yin olóyè pé ó ṣe gbá ó ṣàwo ó ṣe gbogbo ẹ̀, a fi ń yin Ọlọ́run ọ̀gá ògo ni wípé kò fi ilẹ̀ Yorùbá sí wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹni tó lágbára bẹ́yẹn tó ń sọrú nǹkan bẹ́yẹn sí ilẹ̀ Yorùbá, àwọn alágbára tí ìdẹ̀ ṣe pé báwo ó ń sọ ní ìsọ ìdákọ́ńkọ́, ó ń sọ tó jẹ́ pé ó tún ń gbé jáde sí ìgboro ni. Gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń pariwo sí pé ẹ jẹ́ ká kúrò ní ilẹ̀ Yorùbá o ká dá dúró, òun ṣe ń sọ ní ìsọ pé kó padà sí regional government kó padà sí kinní ni. Ká ṣàṣìwà lóko ẹrú yẹn. So ẹ̀yin èèyàn mi, kì í ṣe pé bá mo fi ń yin bàbá wo lóyè pé òun náà ṣe báyìí, mo fi ń dúpẹ́ pé ìwọ Ọlọ́run gbogbo àwọn tá a fọkàn sí pé ó yẹ kó dìde láti jà fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí wọ́n gbọ́n mú, Olódùmarè gbé ẹlòmíì dìde. So èyí ló fi ọkàn mi balẹ̀ wípé ìrìn àjò Yorùbá nation wa yìí a máa débẹ̀, ó ti di dandan. A máa débẹ̀, ó ti di dandan. A máa débẹ̀. So àdúrà la nílò láti máa gbà. Àdúrà la nílò láti máa gbà fún olóyè Ìgbòho àti gbogbo àwa tá à ń jàjàǹgbara yìí. Nítorí pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, orílẹ̀-èdè Yorùbá máa dá dúró. So bet fún ìrìn àjò bàbá wa Májàsọ́lá tòní kì í tí ì ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation, no. Bí kò ṣe pé bí ètò ààbò ṣe máa jẹ́ fún ẹ̀yin, because tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Yorùbá nation tó bá jẹ́ pé kinní ni àwa tá a jẹ́ Yorùbá nation àmọ́ bá ṣe ń ṣe nǹkan wa bẹ̀bẹ̀ tí àwọn nǹkan náà tún ṣì wà tó yẹ pé wọn ò tí ì ní ìgbàgbọ́, tó yẹ pé wọ́n sì ń wò pé ṣé Yorùbá nation yìí lè ṣeé ṣe ni. Gbogbo wọn náà ni olóyè ọmọ Adéyẹmọ ń ṣiṣẹ́ fún, àtàwọn tí wọ́n ti ẹ̀ gbà fún gan, gbogbo wọn ìlú olóyè ọmọ Adéyẹmọ ń ṣiṣẹ́ fún kí ètò ààbò kó lè jẹ́ tẹ́ everybody. Kí ètò ààbò kó lè jẹ́ ẹ wo àwọn màmá àgbàlagbà tẹ́ ẹ wò lójú fọ́nrán, ẹ wò wọ́n bó ṣe dàgbà tó. Àwọn náà ń fẹ́ òmìnira, wọ́n fẹ́ kí ìlú ó tòrò, kí ìlú ó tùbà kó túṣẹ. So ohun tí bàbá sì gbé jáde lénìí kì í ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation bí kò ṣe bí pé bí ìran ọmọ aládé ṣe máa bó ṣe máa gbòmìnira lórí ọ̀rọ̀ bandit tó ń pa àwọn èèyàn lójoojúmọ́ yìí. So ohun tí bàbá sì bá lọ lénìí nìyẹn lórí ètò ààbò àti ebi tó ń pa àwọn èèyàn wa. Ẹ̀yin èèyàn wa, ẹja tó gbọ́ bí ó tún ṣe ń lọ síwájú sí nílùú Ọ̀yọ́. Fọ́njá wálé ọbẹ̀ mi ni wáyé sí.